òjò awógbèmí akọrin máyégún akéwì mo tún dé bí mo ti ń dé. káàbọ̀. ká wí fúnni ká gbọ́ kì í ṣẹgbẹ́ ètùtù kì í ṣẹgbẹ́ ẹbọ. báàní. àwí ìgbọ́ àfọ̀ ìgbà nípa ọmọ alágídí bá a wí fọmọ ẹni agbọ́ ọmọ ẹni ìbá gbọ́ kádàrá ìbádò tún bá ń tẹ́. ọ̀tàn bí ọ̀tàn mo rántí pé mo forin ṣèkìlọ̀ tẹ́ ẹ gbà. bẹ́ẹ̀ni mo rántí. mo wí pé a kì í fewé ìgbà pẹ́kọ̀ọ́. mo ṣàlọ̀ pé wọ́n ń fewé àlùbọ́sà kan mọ́ínmọ́ín. ọ̀rọ̀ àgbà. mo forin ṣèkìlọ̀ títí pé wèrèpè ò ṣeé sè lẹ́wà ẹ̀kọ́ tí ọ̀gbọ́n sórin. mo forin dábọ̀ ọ̀rọ̀ bóyá ẹ̀ sinmi ìbàjẹ́ ẹlẹ́nu akéwì rùn. aláìgbọràn yẹ gbọ́. bí wọ́n bá ń pé kápẹ́ bí ti ń rí wá bí ti ń rí rèé o. ẹ̀yin ọmọ nàìjà ẹ̀yin bloggers ẹlẹ́nu màrímàṣọ ẹ̀yin abánibànìyàn jẹ́ tẹ́ kì í wádìí ìṣẹ̀lẹ̀ kúná kẹ́ tó dá sẹ́jọ́ bí ti ń rí rèé o. jàgínní rondo mo mọ̀ pé ẹ ti gbọ́ nípa ti mọ́rìn ìbádẹ́jọ. kékeré ọlọ́wọ́ àwé ẹ̀. mọ́rìn ìbádẹ́jọ ọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀fi ṣàríkọ́gbọ́n ẹ jẹ́ ká mọ bọ́rọ̀ ń bọ̀. ó ṣe mí láàánú gidigidi pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí mọ́rìn ìbádẹ́jọ tó pamọ́ sílùú òyìnbó láti gbà pípẹ́ wá tí ń sọ̀kò ìbàjẹ́ sílé tí ń gbé pásítọ̀ adébóyè ṣépè tí ń pé pásítọ̀ yèédépò kì í ṣèyàn re ìbàjẹ́ tó ṣe lórí olúkọ̀yà kèrèmí kọ́ kó tó wá di pé ó bára rẹ̀ lẹ́wọ̀n. èrè ojàrà lọ́jà ni. mo sì kìlọ̀ fún wọn òun àti Rótìmí Daniels tí ń jẹ́ Rótìmí Dandawi níjọ́sí pé kí wọ́n ṣọ́ gígùn kí wọ́n mọ̀ bá àgùngi aládìí gbígbé ni Rótìmí ń gbéra rẹ̀ ṣépè pé wọn ò ní gbóhùn òun mọ́ lásìkò tí mo dá sọ̀rọ̀ olúwa lọ tí wọ́n ń pariwo rẹ̀ nígbà yẹn àwọn fọ́lọ́àsì wọn tí wọ́n jọ fìwà ìbàjẹ́ ṣàǹkó nígbà yẹn wọ́n ń pàtẹ́wọ́ fọmọ tí ń jẹ́ Rótìmí Dandawi wọ́n ń gbólú alọ́ṣẹ́pè láì wo gbẹ̀yìn ọ̀rọ̀. olùdájọ́ orí afẹ́fẹ́. mo sì rántí bí mo ti forin ewì ìgbàmọ̀ràn fún mọ́rin ìbádẹ́jọ pé kó mọ ṣọ̀fin tó tó ìṣẹ̀lẹ̀ débi pátápátá pera kó mọ wádìí òkodoro ìṣẹ̀lẹ̀ débi òkodoro wá pé ó fi gbígbọ́ ṣaláì gbọ́ ọ̀ndájú apá kan fèkejì ilẹ̀. àìgbọràn ló ṣubú pọlọ́dẹ. ẹ wo àwọn àsìkò tí ń rọ́jọ́ tako prophet ọládélé tí ń jẹ́ Genesis ṣé ẹ̀ tí mo gbàgbé ṣá. gbàgbé kẹ́. lọ́pẹ́lọpẹ́ ọlọ́run àṣègbè ẹni tó gbé Genesis borí wọn ìṣubú Genesis ń làwọn ọ̀bàyéjẹ́ ń wáká ẹni ẹlẹ́ni tó dúró jẹ́jẹ́ tiẹ̀ láìṣẹ̀. òpin àìṣẹ̀lẹ̀ paláròkà. ìgbà tó tún yá ló ń dáṣẹ́jọ́ olúwa lọ ìyẹn mọ́rán ìbádẹ́jọ tó ń bú olúwa lọ tó ń gbé ṣépè lemọ́lemọ́ tó ń fẹ̀sùn ìpànìyàn kan olúwa lọ òun àti Rótìmí Dandawi nígbà yẹn tí wọn ò sì láwọn ẹ̀rí tó dájú lórí irọ́ tí wọ́n ń pa ẹ̀rí ń bẹ ẹ̀rí wà là ń gbọ́ títí tí mo fi ń kọrin ààrẹ rí ìṣẹ̀lẹ̀. ìbọnà tí ẹ rí. sista mọ́rán yìí o lọ́wọ́lọ́wọ́ ohun tá a tún gbọ́ ni pé àwọn ẹ̀sùn tí ò láwọn ẹ̀rí lọ́wọ́ ló tún fi kan pásítọ̀ Olúkọ̀yà ti MFM tó ń bà á lórúkọ jẹ́ ṣáṣáṣá tó ń gbógun ti pásítọ̀ Suleiman pẹ̀lú àwọn ẹ̀sùn láìlẹ́rìí kankan wọn ò jẹ́ kẹ́lẹ́sìn ọ̀ṣẹ̀sìn rẹ̀ wọ́n bọ́ sórí social media wọ́n ń gbá wọn lórí ẹlẹ́sìn ṣépè. ọ̀tá ìrere náà rè. ẹ̀yin aráàlú wa ẹ wá gbọ́ o kò sóhun tó burú bá bára wọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n hùwà ẹ̀tọ́ ká bá wọn wí ká sì sọ òótọ́ ọ̀lẹ́jọ́ nú pẹ̀lẹ́ lákọ ọlábo ihun irọ́ jọ gbígbé wọn ṣépè bíbà wọn lórúkọ jẹ́ lóhun tí ọ̀dà. ohun kò burú ni. níṣẹ́ ni ẹ mọ̀ ṣèwádìí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú kẹ́tọ́ mọ́ kí mẹ́kúrófóònù mọ́lẹ̀. ẹ̀rí òtítọ́ ṣe pàtàkì. ẹ jẹ́ sọ fún Rótìmí Daniels níbi tó wà tó fojú pamọ́ sí kó fọ̀rọ̀ àǹtí rẹ̀ ṣàríkọ́gbọ́n mímọ́ ọbani lórúkọ jẹ́ kì í ṣọ̀nà tó yẹ láti mọ ọjà fẹ́tọ́ ẹni bí wọ́n bá mẹ́sùn àwọn òjíṣẹ́ wá ìbà lórúkọ jẹ́ kọ́ lókù lọ́rọ̀. àìláròjinlẹ̀ ni. tó bá ṣe pé nítorí fọ́lúwàsì ni ẹjẹ́ lọ́wọ́ náà míì kẹ́mi mọ́ powó àìjẹ́ bẹ́ẹ̀ lórí asán láriwo yín ọ̀padà mọ́ ọjà sí. akọrin máyégún tẹ ní wọn ò ní gbóhùn rẹ̀ mọ́ nílé orin níjọ́sí ló tún kọrin ewì tí ń pèdè àrà. àwọn kan tiẹ̀ ń bí mí pọ́mọ tí ń jẹ́ Rótìmí Dandawi níbo ló lọ ó kúkú ń bẹ láyé kì í ṣe pé ò sí láyé ipá ló ti pin àyàn rẹ̀ ti gbẹ̀yìn lélẹ̀ ipá pin ṣebí gbogbo yín lẹ mọ̀ pé kúrò níyì ẹ̀tẹ́ ní mú wá ṣebí mo ti forí járọ rẹ̀ tẹ́lẹ̀ orí ọ̀kẹ́rẹ́ koko láwo bá a wí fọ́mọ ẹni agbọ́ sista mọ́rìn ìbádẹ́jọ ẹ̀ǹlẹ́ o ṣé bí ẹ wà ń dùnyùn gbà ṣóoru ọ̀pọ̀ lápọ̀jù sáfẹ́fẹ́ ń fẹ́ àwíbò lọ́hún o. ẹ mọ ọ̀rọ̀ jú ẹ ò ní pẹ́ kúrò ńbẹ̀
àwọn ẹ̀rí tẹ́ ẹ ní lọ́wọ́ ni ẹ kó síta a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹwẹ́lẹ́ àwọn fọ́lọ́àsì tí wọ́n ń kọrin ṣègbè lẹ́yìn yín níjọ́ sí ń kọ́ ṣé wọ́n ń bẹ nílé ni àbí wọ́n rájò. àti sídé bí ẹ̀ sídé. ẹ̀yin aráàlú wa ká mọ̀ kíra wa páàfìrè pàdé èmi ń lọ mo tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé. ọjọ́rì rẹ. èmi lòdù awógbèmí akọrin máyégún akéwì tí forewì ṣèkìlọ̀ ìwà. akọni ọmọ gómúlẹ́rù bí abẹ́.